kú dédé àkókò yìí o, ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀nyìn o láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọpẹ́ o, ọwọ́ tẹ àwọn afurasí ọ̀daràn mẹ́ta kan o tí wọ́n gé orí ọlọ́kadà lọ ní ìlú Ìlọrin. Ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kọkànlá ọdún 2024 yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ṣàfihàn àwọn afurasí mẹ́ta kan o, Peter Samuel, Jeremiah Tinzida àti Sunday Àgbékẹ́, tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n gé orí ọlọ́kadà kan o. Rafiu Akano, ẹni ọdún 23 bọ́lẹ̀ lásìkò tí wọ́n ń gbìyànjú láti gba ọ̀kadà wọ rẹ̀ lágbègbè Àsùnlé Òkè Oyìn ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Kọmíṣánná ọlọ́pàá Kwara Victor Ọláìyá sọ pé ìṣẹ̀lẹ̀ náà wáyé o lọ́jọ́ 4 oṣù kọkànlá ọdún 2024 yìí, nígbà tí àwọn mẹ́ta kan Abdulrasheed Ọláṣẹ́ù, Ismail Muhammed àtàwọn 4 mìíràn mú ẹ̀sùn wá sí iléeṣẹ́ ọlọ́pàá pé àwọn rí orí èèyàn kan tí wọ́n ti gé o. Bẹ́ẹ̀ táwọn kò sì mọ ẹni tí wọ́n gé orí ọ̀hún àtẹni tí wọ́n gé orí rẹ̀ lágbègbè Òkè Oyìn ní ìlú Ìlọrin o. Bẹ́ẹ̀ làwọn agbófinró ìlú Ìlọrin sì ti lọ gbé orí òkú ọ̀hún kúrò sí ilé ìwòsàn kan ìkọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó UITA ti fásitì Ìlọrin. CP Ọláìyá ní nígbà tí ìwádìí bẹ̀rẹ̀ lọ́wọ́ tẹ àwọn afurasí mẹ́ta kan lọ́jọ́ 6 oṣù kọkànlá ọdún 2024 yìí ní àyè ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn sì rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan tó jẹ́ ti Samuel Peter èyí tó ń gbìyànjú láti sá kúrò ní ìlú Ìlọrin o. Bẹ́ẹ̀ àti ọ̀kadà kan tí wọ́n gbà lọ́wọ́ wọn tí wọ́n ń gbìyànjú láti sá lọ. Bẹ́ẹ̀ ni wọ́n sì sọ pé àwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan àwọn o, àti pé lẹ́bàá odò ni àwọn gé orí ọlọ́kadà náà sí o nítorí kí àwọn lè ta ọ̀kadà rẹ̀ láti fi rí owó. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àgbẹ̀ kan tó ń kọjá lọ sínú oko rẹ̀ ni àwọn aráàlú wọ́n lé dé àgọ́ ọlọ́pàá o. Wọ́n ní òun ló ṣe ikú pa ọlọ́kadà náà, wọ́n sì bà mọ́tò rẹ̀ jẹ́. Bákan náà ni Ọláìyá ní lára àwọn tó bà mọ́tò ọkùnrin náà jẹ́ lọ́wọ́ tẹ̀ ń jẹ́ Yusuf Abdulkareem ẹni ọdún 18, arábìnrin Jaiye Ọláfàtáì ẹni 40 ọdún àtàwọn 4 tí ọlọ́pàá sì ń wá báyìí o. Ọláìyá ní lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí yóò fojú àwọn afurasí ọ̀daràn yìí ba ilé ẹjọ́ o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.